الحديث الخامس والعشرون حديث لك لغبان عن أبي ذر لا تيودو أبو ذر رضي الله عنه كي الله وباكو ينسي أيضا نيكسي أن الناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم dájúdájú àwọn ènìyàn kan kóra wọn jọ nínú àwọn sọ̀hábà òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá a. qalu linnabiyyi sallallahu alayhi wa sallam wọ́n wá sọ fún ànábì kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá a. ya rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba dhahaba ahlu duthuri bil ujur àwọn abọ́rọ̀ wọ́n ti kó gbogbo ẹ̀san tán. yusalluna kama nusalli wọ́n ń kírun gẹ́gẹ́ bí a ṣe ń kírun. wayasumuna kama nasum wọ́n sì ń gbàwẹ̀ gẹ́gẹ́ bí a ṣe ń gbàwẹ̀. wayatasaddaquna bifuduli amwalihim wọ́n sì ń ṣe ìtọrẹ àánú pẹ̀lú àwọn èlé orí dúkìá wọn. qal ó wá sọ báyìí wípé awalaysa qad ja'ala Allahu lakum ma tasaddaqun sí Ọlọ́run ọba ò ti ṣe ohun tẹ́ fi máa ṣètọrẹ àánú fún yín ni. inna lakum bi kulli tasbihatin sadaqa dájúdájú yóò máa bẹ fún yín níbi gbogbo gbólóhùn subhanallahi kó máa jẹ́ ìtọrẹ àánú. wa kulli takbiratin sadaqa àti gbogbo gbólóhùn Allahu akbar kó máa jẹ́ ìtọrẹ àánú. wa kulli tahmidatin sadaqa àti gbogbo gbólóhùn alhamdulillahi kó máa jẹ́ ìtọrẹ àánú. wa kulli tahlilatin sadaqa àti gbogbo gbólóhùn la ilaha illallah kó máa jẹ́ ìtọrẹ àánú. wa amrin bil ma'rufi sadaqa àti ìmá pàṣẹ dáadáa kó máa jẹ́ ìtọrẹ àánú. wa nahyin an munkarin sadaqa àti ìmá kọ̀wà bàjẹ́ kó máa jẹ́ ìtọrẹ àánú. wa fi bud'i ahadikum sadaqa àti ìmá súnmọ́ ẹlẹ́tọ̀ọ́ yín kó máa jẹ́ ìtọrẹ àánú. qalu wọ́n wá sọ báyìí wípé ya rasulallah ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba ayati ahaduna shahwatahu wa yakunu lahu fiha ajr ṣé kí ẹnì kọ̀ọ̀kan wa ká tún tán adùn ara wa ṣé yóò tún máa jẹ́ ẹ̀san fún ni. qal ó sọ báyìí wípé ara'aytum law wada'aha fi haram ṣé ẹ̀yin náà rí nígbà tó bá ṣe lọ́nà àìtọ́ akana alayhi wizr ṣé kò ní máa jẹ́ ẹ̀ṣẹ̀ fún ni. fakadhalika idha wada'aha fil halal bẹ́ẹ̀ náà ni nígbà tó bá ṣe lọ́nà ẹ̀tọ́ kana lahu ajr yóò máa jẹ́ ẹ̀san fún. rawahu Muslim imam Muslim ló gbà wá.